tó jẹ́ kókó ọjọ́ àwọn tán sọ̀rọ̀ lọ́jọ́ alákọ̀ọ́kọ́ àtàwọn tán sọ̀rọ̀ ní ọjọ́ ẹlẹ́ẹ̀kejì. Kókó alákọ̀ọ́kọ́ tó jẹ́ mùdákálà mi òun náà ni wípé mo sọ̀rọ̀ àwọn sàlàfíà yìí pé ní àwọn tó bá ń pera wọn sàlàfíà lénìí tó bá yẹ pé sàlàfíà ni gbogbo mùsùlùmí àwa mùsùlùmí tá à ń tẹ̀lé tọ́lọ́hun àti tànẹ́bì tá à ti ń tẹ̀lé àwọn sàhábà tó náà àwọn sàhábà àti tábì àti àtìbáwò tábì àwọn ni sálàfù gbogbo mùsùlùmí ayé. So gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí sàlàfíà ni wọ́n. Àwọn aláwọn èèyàn kan wọn ò tẹ̀lé àwọn sàhábà àwọn tábì àwọn àtìbáwò tábì àwọn tí wọ́n ń tẹ̀lé wọ́n ní sálàfù titi wọn tó sì dá sí pé sálàfù titi wọn tí wọ́n níyì wọn ò fọ́ọ̀lù sí àárín àwọn salasatul kuruni al-mufaddala àwọn 300 years tánàbí shahida lahum bil khairat tánàbí tó ti confirm wọn yí pé ní àwọn ilé èèyàn àwọn lẹ́lẹ̀gbẹ́ ẹ̀sìn lẹ́nu wọn. Irú Ibn Taymiyyah ní sílápẹ̀júwe laysa mina salaf wa laysa salafiyyan. Ibn Taymiyyah laysa mina salaf wa laysa salafiyyan. Ibn Taymiyyah kò sínú àwọn ọgọ́rùn ọdún mẹ́ta alákọ̀ọ́kọ́ ọgọ́rùn ọdún ẹlẹ́kẹfà ní Ibn Taymiyyah wáyé tó bá rí bẹ̀dàgbà náà a lè sírò Ibn Taymiyyah gẹ́gẹ́ sínú salaf kéde ẹ̀sẹ̀ salafiyya. Intermini pẹ̀lú salafiyya ẹni tó bá jẹ́ salafiyya ẹni tó bá ń ṣe bí àwọn ọgọ́rùn mẹ́ta alákọ̀ọ́kọ́. Inta sọ wípé ní Ibn Taymiyyah ṣe sàlàfíà ó ní wípé ní àwọn ọgọ́rùn ọdún mẹ́ta alákọ̀ọ́kọ́ kò sẹ́nìkan nínú wọn tó khassọ́sọ̀ tí ó wáyè fún Ọlọ́run Ọba tó ní Ọlọ́run bẹ níbì kan. Gbogbo àwọn àti sàhábà ni àti tábì ni àti àtìbáwò tábì. Alhamdulillah adúgbò fún Allah da àtọrọ ìkáàtì gẹ̀fà nígbà Muhammad sallallahu alaihi wasallam ìkàlọ́ bẹ̀ẹ́dà kó mọ́ bá bẹ́ẹ̀dẹ̀ ni orí alíjẹ́ tàrẹ kó mọ́ bá wọn ará rẹ̀ kó sì mọ́ bá wọn sàhábà rẹ̀ ẹ̀rí pé mo fọ́ sẹ́ni ẹmọ ní mẹ́sìn wa akíra wáyé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹgbẹ́ bá ti máa sọ ìgbẹ́nu dáadáa tàbí ṣe fún wa barakallahu fikum onípa àwọn olóòbí bíi èyí tàn sọ yìí ẹmọ́ sàmọ́ bá wa tànká nítorí kó lè bá ṣàǹfààní púpọ̀ tayọ bá ti rú lọ nítorí àlàyé ń pa ẹ̀sìn wa ni ẹ̀rí pé mo fọ́ sẹ́ni kó tó di pé mo ṣe muqaddimah kó tó di pé mo ṣe introduction wọnú ìfẹ́ dé sí padà fún ọ̀rọ̀ tí àfa yìí sọ oye torí wallahi tó ti ní lójú ni so kéèyàn kan jòkó kó wá já sí pé ọ̀rọ̀ àìmọ̀ kan tó já sí pé táwọn onímọ̀ bá gbọ́ kéyìn kódà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ gan tó ń bá gbọ́ wà máa wò pé àṣẹ́ni yìí sí ìkéwúṣá kéèyàn sọ jáde wípé àwọn al-qurunul mufaddala àwọn sahaba nabi àwọn tabi'un àwọn tabi'u tabi'in wípé wọ́n sí lórí wípé Allah bẹ̀ẹ́dà ń bẹ lókè sẹ́mà wallahi ìrìn tó burú tó kì ní nínú àìmọ̀kan babban láìmọ̀kan nífà so kí wá lórí tẹ́ni yìí fi sọ bẹ́ẹ̀ nítorí láti fi yọ ọwọ́ àwọn salafiyya ọwọ́ àwọn ahlus sunnah wal jama'ah láti fi yọ ọwọ́ wọn kúrò nínú àwo ni o láti fi yọ ọwọ́ wọn kúrò níwò ni o ipe àwọn gangan kọ́ ní ahlus sunnah ipe ní táwọn fi kọ́kọ́ bẹ̀rẹ̀ fi tako àwọn ahlus sunnah àwọn salafiyya ní pé gbogbo mùsùlùmí ni salafiyya tẹ́ bá gbà pé gbogbo mùsùlùmí ni salafiyya tọ̀ ṣé àwọn salafiyya ọ̀hún tẹ́ sọ pé àwọn kọ́ ni salafiyya ṣé wọ́n yí ṣe mùsùlùmí ni hādhā tanāqud lélẹ́yìn náà dẹ́nà lẹ́ẹ̀kejì irú yín àtàwọn èèyàn bí yín ó ti láwọn allegation tí wọ́n ṣe kíni tí wọ́n jù máwọn ahlus sunnah tí wọ́n jù máwọn salafiyya láwọn ọdún mélòó kan sẹ́yìn bí ìmọ̀ sọ pé terrorist ni wọ́n bí ìmọ̀ sọ pé kíní kan ni wọ́n tẹ́ bá admit pé salafiyya ni gbogbo mùsùlùmí tẹ́yìn náà gbà pé kan lẹ́jẹ́ nu wọn ṣé ẹ̀yin náà wá jẹ́ in tí àwọn èèyàn yín àtàwọn èèyàn bí yín tí wọ́n ń pe àwọn salafiyya ṣe tí wá di bẹ́ẹ̀ nìyẹn ẹ lọ bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ẹ lọ bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala àti sọ́lá ìmọ̀ yìí gbà ipe ẹ̀yìn níbi díẹ̀ ẹ múra yín gan lẹ̀ Yorùbá tí ò kéré ó wára yín báyìí lẹ́fì máa ṣe ra yín so ó yí báyìí now ẹni yìí wá pé mú pé àwọn Ibn Taymiyyah Shaykhul Islam rahimahullahu ta'ala ipa àwọn ni sálàfù ti tàwọn salafiyya lónìí ipa àwọn ni sálàfù wọn kẹ́ Ibn Taymiyyah kì í tún ṣe sálàfù àwa nìkan oye sálàfù bàbá Ádámù ni òun mò ń sọ yẹn sálàfù Sheikh Ádámù ni oye òun mò ń wí tíra Sheikh Ádámù rí ẹ̀ẹ́dẹ́ parí àfitẹ́bàdé sun àwọn tíra yẹn náà lókù ad-dinu nasiha Sheikh Ádámù rí Sheikh Ádámù sọ pé Ibn Taymiyyah fihi uswatun hasana ipa ọkọ̀ sí dáadáa ń bẹ lára Ibn Taymiyyah idhan kana Ibn Taymiyyah salafan li Sheikh Adam Abdullah al-Ilori rahimahullah ajá sí pé Ibn Taymiyyah jẹ́ sálàfù fún tani fún Sheikh Adam tí Sheikh Adam bá fi lè máa júwe Ibn Taymiyyah sí wáyé pé àníṣà ọkọ̀ sí dáadáa ń bẹ lára bàbá yìí tọ́ àwa ti gbọ́ challenge ni àfá Abdurrazak tí wọ́n ń pè ní mufti torí èmi ò gbà pé mufti lẹ́ni yìí oye so kò sí mufti fúnlẹ̀ Yorùbá àfá Abdurrazak tí wọ́n ń pè ní mufti challenge ni challenge méjì mo wá fẹ́ fún yín tẹ́ bá mọ̀ ìpò dáyín lójú pé àwọn al-qurun al-mufaddala wọn sí lórí pé Allah bẹ̀ẹ́dà ń bẹ lókè sẹ́mà ẹ pè mí fún dìbẹ̀tì ẹ pè wá fún dìbẹ̀tì àwa náà sì ń pè yín fún tẹ́ bá mọ̀ pé èmi ó dá mi lójú ọkàn mi balẹ̀ gidi gan wallahi tí yóò bá dáwọn ahlus sunnah wal jama'ah lọ́nà àṣì ń sọ kìí ṣe rú yín níbi ìmọ̀ ìbolówà kìí ṣe rú yín ẹlọ́jòkó èmi máa ń sọ dára pé káfà yìí lọ́jòkó ẹ kápá yín tí wọ́n fẹ́ kẹ́ ṣe yẹn orúdú bẹ ní ẹ ipa àwọn sàbí ànábì àwọn al-qurun al-mufaddala àwọn sí lórí pé Allah bẹ̀ẹ́dà lókè arṣu àwọn arógún lẹ̀ Yorùbá fa tọ́ náà paríparí rẹ̀ challenge lẹ́ẹ̀kejì rẹ̀ náà barakallahu fikum ẹ̀mà nínú ẹ̀sìn wa lórí fundraising tí a ń bẹ̀rẹ̀ fún ta sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún ilé kíwà tí mọ́sá sí gẹ́bà ti ṣe lálàyé so alhamdulillah lọ́wọ́lọ́ báyìí iye tọ́lọ́ bẹ̀ẹ́dà ní kàtìrí òun náà ní 6,103,000 naira tó ń túnmọ̀ sí pé tó kún wájú wa báyìí nìsín so bí 7,897,000
97,000 naira, that is 7,897,000 naira olókun wájú wa. Ara yín tọ́lọ́ bẹ́ẹ̀dà bá ṣe gbàláyé fún nínú arziki kí a má ṣàbàwádá sí ní títorí Allahu azza wa jal àti fi gbé ìlànà Allah bẹ́ẹ̀dà àti tòjíṣẹ́ rẹ̀ ga kì í ṣe nítorí àǹfààní ara wa. Oye, so ilẹ̀ yìí gẹ́gẹ́ bá ti sọ ilé ẹ̀kọ́ àti mọ́sálásí èyí tó yá sí pé yóò wà ní kápá wa táàdẹ̀ ní máa dààmú káàkiri láti máa ṣe kíni láti máa tàti mọ́sálásí kan bọ́ sí mọ́sálásí kan ìtafẹ́ fi ṣe nìyẹn. So kí Allah bẹ́ẹ̀dà kó máa ṣàṣàn wá ní ìsan olóore. Barakallahu fikum. Challenge lẹ́ẹ̀kejì rẹ̀, ẹ wá prove fún mi pé ẹ̀ ń tẹ̀lé ìlànà àwọn ènìyàn síwájú dáadáa. Bima annaka sammayta nafsaka tijaniyan, pẹ̀lú pé ẹ sọra yín ní Tijani, ẹ sọ pé Tijani àní, ẹ sọ pé ẹ fi rinlẹ̀ pé nínú kan náà ọmọlẹ́yìn Ahmadu Tijani ni, nínú kan náà ọmọlẹ́yìn Ibrahim Inyas ni. Challenge rẹ̀, ẹ wá prove pé ìlànà àwọn ènìyàn síwájú lẹ́wà tí àwọn Ibrahim Inyas àti Ahmadu Tijani tẹ́ ń tọ́ lànà wọn tẹ́ fi rinlẹ̀ tẹ́ sì fi ń ṣe fàárí ipe ẹgbọ́ wírìdì ipe Tijani ní nípínlẹ̀ láti ilé yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oye, táwọn èèyàn ò bá sí lórí ìlànà àwọn ènìyàn síwájú dáadáa bóò lẹ́yìn tẹ́ ń wá òkọ́ṣe wọn tẹ́ sì ń tẹ̀lé ìlànà wọn bóò lẹ́ sì fẹ́ wà lórí ìlànà àwọn al-qurunul mufaddala. Tírà Ibrahim Inyas rí Jawahirur Rasail tẹ́ bá wá sí di juz'u alákọ̀ọ́kọ́ page 32. Ibrahim Inyas al-Kawlaxi ó ń sọ bẹ́ẹ̀ pé wa'lamu ipe lọ lè mọ̀ anni ala sighari sinni ipe lẹ́gbà tí ọjọ́ orí mi kéré wa qusuri ilmi àti ìgbà tí mò ń ṣe kíni tó kéré wa da'fi fi ddin àti lílẹ̀ ohun tó ń lẹ nínú ẹ̀sìn lásìkò náà udhitu fillahi haqqal idaya ó ní wọ́n ní mi lára lójú ọ̀nà Allah bẹ́ẹ̀dá nípapá ìnẹni lára wa ramawni bil kufri wọ́n dẹ̀ lẹ ìṣe kèfèrí mami wa tafassuq àti ìṣe fisk wa tahlilil haram wa qat'il arham wa ifsadi tariqati shaykh bi idkhali ma laysa fiha wa iftira'il kadhib ala Allah wa sihr wal junun. Oye, wọ́n lẹ ìmá ṣe tán Allah bẹ́ẹ̀dá ṣe léwọ̀ lálàálí wọ́n lẹ mami wọ́n lẹ ìmá jókòó ẹbí wọ́n lẹ mami wọ́n lẹ ìmá bá tọ̀ríkọ Ahmadu Tijani jẹ́ oye pẹ̀lú ìmá mú in tí ò sínú rẹ̀ wọ́ wọ́n lẹ mami wọ́n lẹ ìmá dára parọ́ Allah bẹ́ẹ̀dá tó jíṣẹ́ rẹ̀ àti ìyáwèrè wọ́n lẹ mami wa fu'ila bi min al-af'ali ma la yafi biha qalami. So in tí wọ́n fẹ́ fi ju challenge ń sìn ní pé ṣẹ́rí ibi tí Ibrahim Inyas ti sọ pé wọ́n lẹ kúfùrù mọ́hun wọ́n lẹ fíṣkù mọ́hun wọ́n lẹ ìṣe haramu ní halali wọ́n lẹ mọ́hun wọ́n lẹ ìbátọ̀ríkọ Ahmadu Tijani jẹ́ wọ́n lẹ mọ́hun ṣẹ́rá àwọn kan yìí. So challenge ni in tó ṣẹlẹ̀ ní ìbẹ̀lá kọlẹ̀ ní tíra Ibrahim Inyas challenge mo jù sí ẹ jáde wá in tí wọ́n lẹ mọ́ Ibrahim Inyas tí Ibrahim Inyas náà fọwọ́ ara rẹ̀ kọ́ kalẹ̀ pé wọ́n lẹ mọ́hun in tó ṣẹlẹ̀ ní. So mo ń challenge yín kẹ jáde wá. So àwọn kan yìí Ibrahim Inyas ṣe lẹ́ni tó gbé ẹ̀sìn Tijani alárugẹ in tó ṣẹlẹ̀ ní ẹ sì lámọ́lẹ̀ yìí pé ìkànnù wọn lẹ jẹ́ bóò lẹ sì fẹ́ wà lórí ojú ọ̀nà àwọn ènìyàn síwájú dáadáa. Àní ẹ lọ fara yín balẹ̀ àmọ̀ pàdé òdòdó ṣe ń bọ̀ náà.